ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bíi ṣàlàáfíà làbá gbogbo lé ó ti dojú ẹ̀ báyìí àwa tá à ń pariwo wípé wọ́n gbọ́dọ̀ pín orílẹ̀-èdè pé a gbọ́dọ̀ kúrò tiwa yé wa ọlá wípé a rí green light a dẹ̀ ti mọ̀ wípé àwọn ará bíi kò sí kankan tí a lè ṣe ìwọ tí wọ́n bá ti mú ẹnikẹ́ni tí wọ́n bá ti pa wọ́n pa gbé ni a ti rí i pé ìjọba ò ready for anybody gbogbo àwọn tí wọ́n kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti lọ nìyẹn nǹkan tí ìlú yẹn ti dàré lọ́wọ́ yìí ó tiẹ̀ wá da sínétọ̀ yìí o sínétọ̀ Sunday Steve Kari mi ó ti jáde sínétọ̀ yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní pé wọ́n ti in fact àwọn àna òun méjì òun ni wọ́n jí gbé àwọn àna ẹ̀ méjì ni wọ́n jí gbé sínétọ̀ Sunday Steve Kari mi láti ìpínlẹ̀ Kogi ni o ọmọ ìpínlẹ̀ Kogi ni ẹgbẹ́ Yagba West Local Government Area local government ẹ̀ nìyẹn ní ìpínlẹ̀ Kogi ó represent Kogi West Senatorial District ní ìlú yìí o gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ sínétọ̀ yìí jáde ó pariwo ó ní ó ti pẹ́ tóun ti ń gbọ́ pé kíní yìí ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ sí àwọn family member àwọn àna ẹ̀ méjì ni wọ́n ti jí gbé kò sóye tí wọn ò tí ì san tán gbẹ̀yìngbẹ̀yìn nǹkan wọ́n pa wọ́n dànù ni o bẹ́ẹ̀ ni wọ́n pa wọ́n dànù náà gbogbo ọmọ Yorùbá ti pariwo síta wo bí gbogbo ẹ ṣe ń lọ ó ti kan in fact ó ti ń kan everybody one after the other ìwọ tó bá yẹ ń wà lójú kan tó bá yẹ ń support àwọn ará bíi one way or the other wọ́n máa sọ̀rọ̀ náà láì àwọn kan máa support torí ẹ má jẹ́ ká lo ọ̀rọ̀ tribe mọ́ àwọn ọmọ Yorùbá lélẹ́yìí kò sí kan tó kàn á pẹ̀lú ọmọ Yíbò àwọn ọmọ Yíbò lélẹ́yìí kò sí kan tó kàn á pẹ̀lú ọmọ Yorùbá ìyà la fi ń jẹra wa o bẹ́ẹ̀ ni lẹ́yìn tí gbogbo wa máa jáde ká sọpọ́ọ̀tì kókó inú ọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ẹ ká pariwo ẹ̀ síta because the way tí wọ́n fi ń pa àwọn èèyàn yìí ó ti ń pọ̀ jù náà ṣebí nítorí pé sínétọ̀ yìí òun lẹ́nu ni àbí nítorí òun jẹ́ sínétọ̀ ló ṣe ráyè àti lè pariwo síta káwọn èèyàn lè gbọ́ àbí nítorí pé òun jẹ́ sínétọ̀ òun lòun láfi lè gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn tó yẹ pé wọ́n wá lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n mọ̀ wọ́n tí irú àwọn kan burúkú báyìí ti ṣẹlẹ̀ sí kí ló fẹ́ ṣe lọ́wọ́ yìí kí là ń sọ náà di kókó inú ìwé yìí ni wípé kò sí anybody tó free mọ́ kí sínétọ̀ tó lè jáde máa pariwo pé wọ́n ti jí àwọn àna òun méjì gbé sínétọ̀ Sunday Steve Kari mi ó ti pariwo síta o pé ìjọba gbọ́dọ̀ wá nǹkan ṣe sí òun gangan wà nínú ìjọba o ṣùgbọ́n ó ń pariwo pé kí ìjọba wá nǹkan ṣe sí ó ti wá clear báyìí ìwọ tó bá yẹ ń pariwo pé kò sí nǹkan tó kàn ẹ́ òun sọ pé kò tí ì dádúgbò tiwa àgbàdúrà kó dádúgbò ẹ o ṣùgbọ́n wọ́n ní màkànmákàn ló yẹ ń kàn èèyàn kan ló ń pariwo jáde lánàá pé ó ń pa pé bó lòun ti fẹ́ rí 10.5 million naira wọn ò tí ì jí òun gbé o ẹni tó kàn sọ testimony tiẹ̀ pé 10.5 million naira lòun san lòun gbọ́ pé níbo lòun ti fẹ́ rí mínú tán bá jí òun gbé báyìí níbo lòun ti fẹ́ rí pé ayé òun ti bàjẹ́ báyìí ná ibi tí ìlú yẹn tó ti bàjẹ́ dèrè ibi tí gbogbo ẹ̀ ti wá dàrú dèrè àwọn èèyàn wọ́n ti ń plan wọ́n ti ń save owó lẹ̀ in case tán bá jí wọn gbé bọ́ kí ni probability pé tán bá tẹ̀ san owó orí tiwọ pé wọ́n ní pa ẹ́ mọ́ because àti rí àwọn èèyàn tó yẹ pé 40 million 50 million gan tán san wọ́n pa wọ́n náà ni so what are we saying ó ti yí ẹ́ ń sìn ó ṣọ́ọ̀kì àbí kí sínétọ̀ èkó tó lè jáde ó ti wá dojú ẹ̀ ìdí rẹ̀ ta fi ń pa pé kí olúkálùkù wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà láìpẹ́ ni mò ń sọ̀rọ̀ táwọn kan tán ní pé bí Ṣòwòrẹ́ ṣe fẹ́ ní pé òun fẹ́ gba Nnamdi Kanu lẹ̀ yẹn tán ní àwọn kan dárúkọ pé Yorùbá Union ti support àwọn kan ní irọ́ àwa Yorùbá Union àwa ò support àwọn wo ni Yorùbá Union kò sí kan tó kàn wá pẹ̀lú yẹn o àwọn kan ní kàn nídìí kan yẹ kí báwọn ló ṣe máa release Nnamdi Kanu àánú everybody yín ṣe mí bẹ́ẹ̀ ni because at the end of the day ta ló fẹ́ jà bí olóyè Sunday Igboho ṣe ń jà fún òmìnira kí ló gbé Nnamdi Kanu jáde ṣebí nítorí àwọn Fúlàní tó ń jiyàn gbé kiri
tí wọ́n ń jí àwọn èèyàn gbé káàkiri ní Nnamdi Kanu ṣe jáde. Ìjọba tán dẹ̀ rí pé ìjọba ò fẹ́, ìjọba kàn ń tán àwọn èèyàn pé ókè ẹ má wọ́rì, ẹ máa wá nǹkan ṣe sí. At the end of the day àwọn same ìjọba yìí meeting lásán ló ń ṣe o, tó jẹ́ wípé at the end of the day gan gbogbo náà lè rí bó ṣe ń lọ. Wọ́n máa ní àwọn lè ti repent, mi gbọ́rú ẹ̀rí pé àwọn gbésùmọ̀mí wọ́n ti di àtúnbí o, pé since tán ti di àtúnbí wọn ò ní ṣerú ẹ̀ mọ́, wọ́n máa dà wọ́n pọ̀ mọ́ àwùjọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ rèé o. Ṣebí ìdí náà ni Nnamdi Kanu fi jáde ńgbà yẹn pé no, a lè continue báyìí, tó fọ́ọ̀mù ESN táwọn IPOB gbogbo wọn jáde pé at least fún iṣẹ́ táwa gbà yìí o, àwa ready àti jà fún agbègbè wa. Ṣebí the same thing tí olóyè Sunday Igboho náà tó ń ṣeré. Ó kàn jẹ́ wípé kò sí akíkanjú gidi nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n láyà àti jáde. Àwọn tó lágbára wà bọ̀ kò ṣe pé agbára nìkan ni, ṣé o láyà, ṣé o lè kojú Fúlàní, irú èèyàn bíi Sunday Igboho yẹn òun ni Nnamdi Kanu. Àwọn kan dẹ̀ ní pé kò nídìí kí àwọn ọmọ Yorùbá dá sí. Ẹ dẹ̀ ti gbàgbé wípé ó pọ̀ ju àríró ẹ̀rí 2031 bàbá Tinubu á kúrò ńbẹ̀. Lẹ́yìn tí bàbá Tinubu á kúrò ńbẹ̀ tán, ta ló fẹ́ jà fún ilẹ̀ Yorùbá? Ìyẹn tiẹ̀ ní pé o bí a ti bàbá Tinubu bá win ní 2027 ni o. Ṣùgbọ́n ibi táwa ń lọ kọ́ yẹn, ibi tá à ń lọ sí ni wípé kí gbogbo ọmọ ìlú ká fi ìmọ̀ ṣọ̀kan. Bẹ́ẹ̀ ni, because tá bá wo lọ títí, okay, kí ló gbé Nnamdi Kanu jáde? Látàrí wípé wọ́n ń pa àwọn èèyàn ẹ̀. At the end of the day nínú wàhálà náà ni bàbá Nnamdi Kanu àti ìyá Nnamdi Kanu tán kú sí o. Nínú mátà yìí náà òun ni wọ́n pa oríṣiríṣi àwọn èèyàn. Wọ́n pa ṣégè sí àwọn ọmọ ìlú lára. Gbogbo ẹ̀ náà là ń rí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue. At the end of the day àwọn tó ń kú, kí ló ṣẹlẹ̀ sí wọn? Ṣé ìjọba ti torí ẹ̀ sọ pé okay o, kí àwọn ẹlẹ́ṣọ́ ààbò lọ máa sùn bẹ̀? Wọ́n máa ní pé ẹ má defend ara yín. Àwọn ikọ̀ náà tán ní kí ẹ má defend ara yín, ẹ gbọ́dọ̀ gbébọn. Wọ́n máa rí àwọn Fúlàní agbésùmọ̀mí, wọ́n máa bá wọn ṣe meeting pé wọ́n máa bẹ̀ wọ́n. Ẹ wo picture tá à ń rí, àṣírí wọn ló tú yìí o. Níbi tí wọ́n ti ń gbé ìbọn helicopter ni wọ́n fi ń gbé ìbọn wá fún àwọn Arábì nínú igbó. At the end of the day ara àwọn òyìnbó ń bẹ̀. So who is who? Ta ló ń tanra wọn? A rí àwọn òyìnbó ń bẹ̀. Àwòrán lẹ́ ń rí yẹn. Àwòrán lẹ́ ń rí yẹn. Wọ́n ní pé àwọn ìjọba wọn ti tà wá. Wọ́n náà ti tà yín, wọ́n ti gba change. Olúkálùkù wọn ti lọ ń ṣe fàájì wọn. Wọ́n ti lọ ń kọ́lé síbi tí wọ́n fẹ́ kọ́lé sí, tó bá dójú wọn á sá lọ. Ẹ̀yin wà ń bẹ̀, ẹ sọ pé náà láì kò sí kan tó kàn yín. Wọ́n sọ̀rọ̀ ń pa èèyàn kan ní pé kò sí kan tó kàn yín pẹ̀lú ẹ̀. Ṣé titi yín wá da báyìí? Àbí gbogbo tó lóye Sunday Igboho ṣe ń parọ́ pé àfi tán máa release òun, tán máa yọ wanted kúrò nínú orúkọ òun. Béèrè pé ta ló fi wanted sí orúkọ olóyè Sunday Igboho? Ta ló fi wanted sí àwọn olóṣìṣì àkáǹtì tán freeze àkáǹtì olóyè Sunday Igboho? Then ta ló wà ń bẹ̀ àṣọ lórí báyìí? Kí ló dé tí ọmọ Yorùbá tó wà ń bẹ̀ àṣọ lórí, kí ló dé tí wọ́n ṣe tó fi ń nira fún ọmọ Yorùbá tó wà ń bẹ̀ àṣọ lórí láti yọ gbogbo ẹ̀ kúrò, láti ní pé in fact pẹ̀lú agbára tí mo ní yìí o, Buhari tiẹ̀ ti lọ nìyẹn, now àwa fẹ́ ṣe ìjọba tiwa. Why? Ẹ̀yin iṣẹ́ tí ronú débẹ̀ pé ó láwọn kan tán wà nídìí ọ̀rọ̀ yìí. Ó ti ń yé yín báyìí. Now Senator Sunday Steve Kari mi, òun ló pariwo síta. Tí àwọn senator bá ti ń pariwo báyìí ó tẹ̀ ti ń da pé ó ti ń kan everybody. So irú eléyìí sìn, ṣé bọ́n ṣe jí àwọn àna ẹ̀bí méjì gbé ń sìn, òun máa sọ pé okay, nǹkan tí Nnamdi Kanu tó ń ṣe tó fi jáde sí ìjọba pé kò dàbí? Ẹ̀yin náà ronú sí i. That's why wọ́n ní ẹni kan ló mọ̀. Kí ló fà á tí Nnamdi Kanu ṣe jáde? Kí ló gbé olóyè Sunday Igboho jáde? Ó ti yé yín sìn. Kí ló dé tí Buhari ṣe ní pé kán lọ sí ilé olóyè Sunday Igboho kán lọ pa mọ́lé? Ó ti ń clear. Ara nǹkan tá à ń sọ rèé. Now kí olúkálùkù wa ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, ká pariwo wọn síta. Láìpẹ́ là ń gbọ́ pé lára àwọn ọba nílùú yẹn o ní ìpínlẹ̀ Kogi, wọ́n support àwọn agbésùmọ̀mí. A ti rí àwọn lọ́balọ́ba tó yẹ pé torí owó, torí ìjẹkújẹ,
bẹ́ẹ̀ ni torí nǹkan tí wọ́n fẹ́ jẹ wọ́n mind wọ́n send pé at least káwọn ṣàtúwọ̀ okay anybody tó máa jí gbé bye bye. Ìdí tá a fi ń parọ́ pé no going back ni ọ̀rọ̀ yìí rèé o. Kólúkálùkù wà ká jáde bí bẹ́ẹ̀ kọ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Oòduà nation ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe àníríì jù báyìí lọ lórí ilé a ó máa bẹ o ọbẹ̀ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹnà wò ẹni tó bá lámábọ̀là ní débá kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.